ló send fídíò yìí sí mi ẹ̀yin ẹ wò. nǹkan tẹ́ni torí wà fún court ni pé mi ò fẹ́ kán ṣe autopsy kankan fún ọmọ mi. kì í ṣe pé mo hide nǹkan kan nǹkan tó fi ṣe autopsy yẹn gangan tó fi ṣe autopsy kọ́ ló fi ṣe DNA náà ó jẹ́ kọ́ ọmọ mi lọ rest. nígbà tí mo wò ẹ ti pé kò gùn ìyá Mohbad ń sọ wípé a nílò autopsy fún Mohbad nǹkan tá a fẹ́ ni DNA ṣùgbọ́n DNA yẹn ǹjẹ́ ó bá wa gbé ìgbésẹ̀ tá à ń gbé láti rí sí ẹ dá mi lóhùn àti wípé kí ló dé tóun gangan fi sọ pé a nílò autopsy nǹkan tó ń sáfẹ́ nìkan sin ọmọ ó túmọ̀ sí pé kò fọwọ́ sí ká mọ ẹni tó pa ọmọ ẹ̀ abiyamọ ṣùgbọ́n mo fẹ́ bèrè ẹ̀yin tẹ́ ń wò mí sí nǹkan tó sọ yìí lóòótọ́ tó tọ́ sí lẹ́nu àbí kò tọ́ sí lẹ́nu ẹ fi ìròyìn alábẹ́ comment section. This is Adeomade. Bye for now.